Maida yìí pé. Ya ayyuhalladhina amanu la tas'alu ani ashya'a tubda lakum tasukum wa in tas'alu ani hina yunazzalu al-Qur'an. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run ni mo pè ń tẹ́lẹ̀ gbèmí ọlọ́run ọba gbọ́. La tas'alu ani ashya. La tas'alu ani ashya. Ẹni máa béèrè pípọ̀ mọ́. In tubda lakum tasukum wa in tas'alu anha hina yunazzalu al-Qur'an tubda lakum aballahu anha wallahu ghafurun halim. Ìbéèrè tí wọ́n ń béèrè tí wọ́n ń dààmú Musa kò tí ó lọ lọ́rùn. Ọlọ́run ní kì bá sì dáa fún yín tẹ́ bá ń pè nǹkan kan díjú fún yín tẹ́ fẹ́ béèrè ìgbà títí ṣẹlẹ̀ lọ́wọ́ tọ́lọ́run ti ń sọ Kùránì kalẹ̀ ni ẹ tètè béèrè nǹkan tẹ́ bá fẹ́ béèrè níbẹ̀ lẹ́ẹ̀kan náà. Tubda lakum aballahu anha. Ìyẹn sì ń já sí pé ntí ọ̀ jẹ́ kẹ́ ẹ̀sìn tí wọ́n fara mọ́ àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì á wá fìdíọ̀ rẹ̀ lọ́dọ̀ wa pé kọ̀díyà yìí nígbà tá a ní ìnira bẹ́ẹ̀ pọ̀ ju àǹfààní ibẹ̀ lọ kí lọ́jọ́ lọ́dọ̀ wa nínú ìlànà ẹ̀sìn tiwa nítorí kéèsè gbo ọ̀rọ̀ pọ̀lọpọ̀ lànà mú àwọn míì táwọn aṣíwájú tó a bá dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ikima tọ́lọ̀ ń fa Ànábì báàdì ìlàkàyà Ànábì gàgà kò sẹ́ni ọba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú ọba ìlànà àwọn aṣíwájú mi wà tá Ànábì ọpẹ́ lẹ̀ pé kọ̀ lọ́ba àwọn lọ́dọ̀ tèmi. Irú ẹ̀ṣẹ̀lẹ̀ ní ìsìn lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtànábì Ibrahim nínú ìlànà àtànábì Ibrahim alayhi salatu wa salam ìgbà tó ń sọ fún ọ̀nkù rẹ̀ Azara tó wà nípò bàbá fún. Afatabuduna min dunillahi ma la yanfa'ukum shay'an wa la yadurrukum. Fún wa yìí pé. Kọ́lá bàtà buduna min dunillahi. Ó lè máa sin nǹkan tó yàtọ̀ sọ́lọ́run. Ma la yanfa'ukum shay'an wa la yadurrukum. Kò láǹfààní kan tó fẹ́ kó bá yín bẹ́ẹ̀ ni ò ní ìnira kan tí ó mú wa fún yín. Uffin lakum wa lima ta'buduna min dunillahi afala ta'qilun. Ó ní ṣí ọ yìí. Wal ma ta'buduna min dunillahi àtàwọn nǹkan tẹ́ mùsì tó yàtọ̀ sọ́lọ́run afala ta'qiluna ẹ̀ nílà ká yìí mẹ́tọ́dù tiẹ̀ nu. Ibrahim aleyhi salatu wa salam nígbà tó wá dọ́dọ̀ ànábì pẹ́lẹ́ ànábì ní bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun olúwa kò dá rabbuka ala ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin fala taqul lahuma uffin. Rabbuka alla ta'budu illa iyyah. Ó lànà tòun lọ́dọ̀ ànábì Muhammad ìlànà tóun mú wa bọ́dọ̀ ṣe tírẹ̀nì wọn ó ní ẹ̀sìn wọn ní tẹ́ bá ti wọ́n wá ti dára sáwọn òbí yín èyíkéyìí tó bá jẹ́ nu wọn. Imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma. Bàbá lọ ọkù ya ni ìyá lọ ọkù bàbá ni èyíkéyìí tó bá jẹ́ nu wọn bẹ́ẹ̀. Wala taqul lahuma uffin. Òfin ẹ gbọ́dọ̀ sọ sí ọ sí wọn àbí kẹ níwọ̀nyí irú èyí tó ń sọ sí ọ̀nkùnrin asára rẹ̀ tó wà kó wa. Uffin lakum wa lima ta'buduna min dunillahi afala ta'qilun. Ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Wala tanharhuma
jágbe mọ́ wọn. wa qul lahuma qawlan karima. qawlan karima ẹ gbọ́dọ̀ sọ fún wa pé afala ta'qiluna tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ alápàlẹ́ ni kẹ́ ẹ sọ fún wọn. ibi ń jágbe bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ wọn ànábì ló wọ̀n gbá. bó ṣe wá rí i pé Musa la fi mọ́ kó jí òkú la fún kò wá wọnú lànà tànàbì sallallahu alayhi wa sallam ní tìtorí pé àǹfààní ìbẹ́kẹ́rẹ́ àǹfààní làdẹ̀ fẹ́ lónú mímọ́ àǹfààní táàrí mú bẹ́ẹ̀ kéré sí ìnira bẹ̀ irú tó wá jọ lọ́dọ̀ wa lọ tí. wọ́n wá bí anabi Muhammad sallallahu alayhi wa sallam. yasalunaka anil khamri wal maisir wal ithmun kabirun wa manafi'u linnas wa ismuhuma akbaru min naf'ihima. wa ismuhuma akbaru min naf'ihima. Ọlọ́run jó yé wa bẹ́ẹ̀. yasalunaka anil khamri wal maisiri. nípa àǹfààní mọ̀láńtírìtì pé ntí mi máa fẹ́ ṣe fún wa àǹfààní ni Ọlọ́run kọ́ fẹ́ ká ṣàǹfààní kí mo wúlò bí mo bá ti wúlò kò ní mí ní. àǹfààní wọn ni pé wọ́n á ní ọtí wọ́n wàá béèrè àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wàá bí ọ léèrè. anil khamri wal maisiri. nǹkan méjì wọ́n wàá bí ọ ń parẹ́ wọ́n wàá bí ọ ń pọ̀ ọtí wọ́n wàá bí ọ ń pa tẹ́tẹ́. kul fihima ithmun kabir. kul fihima ithmun kabir. sọ fún wọn pé ní èkíní kejì wọn àtọtí àti tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ ń bẹ. wa manafi'u linnas. ọ̀rọ̀ ni bí ẹ̀ṣẹ̀ ti wá wà ń bẹ o manafi'u linnas ó ní ìwúlò fáwọn èèyàn wọ́n láǹfààní fáwọn èèyàn. wa ithmuhuma akbaru min naf'ihima. ọ̀rọ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ ìkíní kejì akbaru min naf'ihima. ó tóbi ju àǹfààní wọn lọ. now ibẹ̀ wọn ni ọ̀wá jẹ́ ká dúró tọ́rọ̀ àwọn ò ní sọ tí ò sí. ọlọ́run àǹfààní bẹ́ẹ̀ ó ní ìnira bẹ́ẹ̀ ó tún wá dá padà ń gbẹ̀yìn pé ìnira bẹ́ẹ̀. ismuhuma akbaru min naf'ihima. ìnira bẹ́ẹ̀ ó tóbi ju àǹfààní bẹ́ẹ̀ lọ. ok tó bá láǹfààní bẹ́ẹ̀ irú àǹfààní wo ni. gẹ́gẹ́ àǹfààní máa ń bẹ́ẹ̀ irú àǹfààní wo ni. tó bá ní ìnira bẹ́ẹ̀ irú ìnira wo ni. tó bá wá ní ìnira bẹ́ẹ̀ irú ìnira wo ni bẹ́ẹ̀. ìyẹn làwọn afa wa sọ̀rọ̀ lélẹ́rìí yìí pé. yakulu ahadul ulama'i annahu kuntu fi liqa'i ma ahadil atibahil ba'ithina bi jami'ati Birtaniya. nípa yìí pé liyatafaqahu fi din a gbọ́dọ̀ dúró jojoojúmọ́ ló gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ alihilmu min mad ila lad knowledge látẹ̀rí tẹni tó fi wọ sáré ọ gbọ́dọ̀ gba kan sọ pé èyí tá a mọ̀ yìí náà Ọlọ́run fa àlùbáríkà sí ayé ń dàgbà jojoojúmọ́ ni nítorí màlánà nísìnyí àwọn tí wọ́n ti kàwé for years àwọn ọmọ kéékèèké kan tí wọ́n bá gbé jáde nísìnyí tí wọ́n bá ti wí ni wọ́n ní mọ́ mi báwọn ò wí báwọn mọ́ o dáàdi ẹ̀ má wí báwọn mọ́ dáàdi náà sì lọ ayé àtúnṣe òun náà gba sàtíkè lọ́wọ́ èyí tí wọ́n ń pè ní fònẹ́. phonetic. so èyí ò ní ọkọ fi ìtọ́ ń kà yìí níbi àti ń kà ní o ti máa rùn létí ẹ àwọn náà tiẹ̀ ti kà á kọjá láyé tó dá o àmọ́ mà ti dàgbà. ní pé research nígbà tó wá rí ẹ pé manafiu yìí àwọn àfáà àwọn onímọ̀ àwọn sì pé nígbà tó lọ láǹfààní bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó bá wò pé ó ní wà màná fíwòlì náà jámù lè jámù yìí ibi tó pin sínú lọ́lọ́run lòun manafiu lè náà
wọ́n láti wá wọ́n á rò pé kí láǹfààní ohun tó tẹ̀lé wá ń bẹ ẹ jẹ́ ká wọlé ayé lọ ká bá wọn onímọ̀ fọpọlọ lọpọlọ báwọn bá rí àwọn san lọ́dọ̀ tí wọ́n san mẹ́ta jọ wọ́n padà tún á lọ fẹ́ pé síbò ṣe rí ìbá ṣe rò pé àwọn àǹfààní náà àwọn àǹfààní tán lọ́dà bẹ́ẹ̀ ni pó ní. ziyadatul ikidami wa shaja'a. wọ́n lọ́ dàbẹ̀ pé ńgbà táwọn wò àwọn tó bá mutí máa ń láyà wọ́n á bòtì. ziyadatul basili wal karami. ẹni tó bá mutí a máa ń mu ọtí amúyàn náwó tó ọ̀fẹ́ ná tẹ́lẹ̀ tó bá ti mutí tó ti bá ti gùn yóò máa dálẹ̀ nsọ ni. wanadoratul waji. tó bá mu ojú rẹ̀ wà tutù yóò máa wá dẹ́ẹ̀. àwọn adùn tí ń gbọ́nù nígbà wọn wá bá wọn ní mímọ̀ fi ikùn lukùn. kuntu fi liqa'i mahadil atiba'il ba'ithina bi jami'ati Britania qabla iddati ayyam. wọ́n lọ sí Britania ní Europe wọ́n wá lọ bá ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n dọ́tọ̀ ni ọ̀jọ̀gbọ́n sì ni wọ́n wá lọ bá bèèrè. wasalitu amana fil kamri. wọ́n náà wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àǹfààní owó ló wà nínú ọtí mímu. fadakara fawaida al-kamri anna lil-irtikhai. ó de ní. wa taqlili al-alami. ó di méjì. wàlá ọ̀ka mẹ́rin lọ́ka àmọ́ ọgbọ́n tóun náà kà yìí kò rí kà kọjá ń táwọn àfa àti mú wa ìgbà tó wá ka gbogbo ẹ̀ fún wa tán. ولكنه اشترط لذلك جرعات قليلة جدا. òun wá fi sí i ó níbẹ̀ tí gbogbo àǹfààní tí òun sọ yìí o ẹni tóun ní ọmọ sàǹfààní yìí fún bóyá ẹni tí ń bá ń tèsì ẹ̀ díẹ̀díẹ̀ ní ọmọ sàǹfààní fún. وقلت àwọn àfa wa dáhùn yìí pé. أن في الإسلام ما أسكر قليله فكثيره حرام. ẹgbẹ́ nínú kọ́ídà lọ́dọ̀ tiwa gbogbo ń tọ́ ní ìwọ sọ pé díẹ̀díẹ̀ àmọ́ gbogbo ń tó rí tá a bá ti tọ̀ wù kékeré bó ti máa ń kẹ̀sí rẹ̀ pọ̀ rẹ̀ gan haramu tá a ti lé wọ̀ ni kò tẹ̀ nídìí ká tọ̀ wù. ولكنه ما لبث أن عقب بعد ذلك على سرد جمع من الأمراض المهلكة. àtúwọ̀n náà ìparí ọ̀rọ̀ ńgbà tó wà rí pé àwọn afáàbà débẹ̀ ń wọ́n bá kóra dó ó náà ìbàjẹ́ ìsọ̀rọ̀ tán ó ní bí mo ti lọ láǹfààní òun ẹ̀jẹ̀ wá ka àwọn aburú rẹ̀ fún yín tó burú jáì ń bẹ̀. جمع من الأمراض المهلكة والمضرات المدمرة لكلايا الدماغ والسرطان. ẹgbẹ́ iná àwọn àìsàn tí ń bẹ lára ọtí mímu tọ́já sí pé yí pààyàn rẹ yìí sì destroy làákàyè tí òun jẹ́ làákàyè mọ́ dàgbà ó lóun fẹ́ wá kà fún yín ó nínú tí tún fún yàn ọtí fún yàn ní kánsà. وعد لي ما لا أذكر من المضار. ó ní bẹ́ẹ̀ kódà àwọn ò lè ká tán nínú àwọn ànira tí ń bẹ lára ọtí ibi tí àtọ́ bẹ̀rẹ̀ sí ní kà fún wọn ipe ọtí afúnyàn kánsà ọtí yóò bà làákàyè jẹ́ ọtí yóò bà kíndìnrín jẹ́ ọtí yóò bẹ̀dọ̀ jẹ́ làwọn afọwọ́ ni àsóòtọ́ lọ́rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sọ yìí pé. وإثمهما أكبر من نفعهما. láǹfààní dàrú bọ́ láǹfààní àṣé isimuhuma ẹ̀ṣẹ̀ tí ń bẹ nù ọtí àti tẹ́tẹ́. أكبر من نفعهما. àkùbárù mi. نفعهما. ẹgbẹ́ àṣọ tóbi ju àǹfààní àwọn méjèèjì lọ. ولقد أثبت التاريخ أنه ليس غريبا أن نعلم بأنه في فرنسا مثلا يموت سنويا أكثر من 20,000 إنسان بسبب التشمير الكبد الناتج. ọtínú ipe nínú jọrọrù ìnira tí bẹ́ẹ̀ tọ́lọ̀ níwá ìsinmi máa kíbarù mi náà fi máa ní pé ọ wà nínú tàrí bẹ́ẹ̀ tí ò ní àánú ipe ní France wọ́n ní wọ́n di tẹ́ẹ̀tì ní ọdún. أكثر من 20,000 إنسان. ẹ bá wọn tó kù yẹn wọ́n lé ní 20,000 yẹn. بسبب التشمع الكبد الناتج عن تعاطي الأمور. ẹgbà wa wò kọ̀dẹ̀jà wa ń bí gbogbo oníṣẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ a bá kú wọ́n fẹ́ máa kí lọ́ọ́ pa lọ́dọ̀ tiwọn lọ́hùn wọ́n wá dìtẹ́ẹ̀tì pé ń tọ́pa wọn ọtí lọ́ọ́ ba ẹ̀dọ̀ wọn jẹ́ ni wọ́n fi wá kú.
وصدق الله تعالى إذ قال. níbi ọlọ́run ọba tọ́lá àyà yẹn náà wọ́n rí fáì sí pé àsọdòdò lọ̀rọ̀ ọlọ́run ti ń sọ yìí pé. وإثمهما أكبر من نفعهما. ìsìmùmá ẹ̀ṣẹ̀ tí ń bẹ́nu ìkíní kejì ọlágbára ju àǹfààní ibẹ̀ lọ. ǹjẹ́ ẹ̀ṣẹ̀ tí ń bẹ́nu ìkíní kejì ń bí ká mọ́tí àbí ká tọ́lé tẹ́ ọlágbára ju àǹfààní tí ń bẹ́ẹ̀ lọ. الإسلام والعلم. الإسلام والعلم. bẹ́ẹ̀ làwọn afọ́ọ̀tì ìdúró nù wádìí. يقول خبر آخر. wọ́n tún múlẹ̀ àbárẹ̀ ẹlẹ́ẹ̀kejì wáyé pé. الأمر مسؤول عن موت 40,000 إنسان كل سنة في بريطانيا لوحدها. wọ́n wádìí wọ́n á rí i pé ní British wọ́n á rí i pé àwọn tó ti parun bẹ́ẹ̀ àwọn 40,000 yẹn ni wọ́n kú tí wọ́n dẹ̀ wá tẹ̀sí wọn wọ́n di tẹ̀sí yìí pé 40,000 yẹn ìtọ́pa wọn ọtí ni. ويتجلى الخطر الأكبر على الأطفال حيث يؤكد العلماء أن دماغ الطفل أكثر تأثرا بالخمر حيث يؤدي الخمر إلى اتلافك لا مهمة للنمو. wọ́n rí pọ́n nínú nira ọtí nìyẹn inú àtọ́ waste bẹ́ẹ̀ 40,000 yẹn wọ́n nínú nira tó wá ga jù tí tún ṣe wọ́n rí i pé ní Europe wọ́n di tẹ́tí pọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bí wọn ò balance wọ́n wá wò pé kí ni sábàbí àìbalance wọn wọ́n rí pé àwọn tó bí àwọn ẹ̀yà wọn ti mutí pípọ̀ jù nínú oyún ó ti wá ní ìlàpá nínú làákàyè wọn. ibẹ̀ ni tó bá já sí pé ètò Ọlọ́run ni àǹfààní òun bó ṣe wà ń bẹ̀ tóun ìnira bí ìnira òun pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ló mú Islam nílànà tànà Muhammad sallallahu alayhi wa sallam ló mú tó fi sọ tílé wọ̀. ìṣá ajá sí pé àǹfààní táàrí ń bi kájókù ọ̀pọ̀ jù nira bẹ̀ lọ ní ọ̀jẹ̀ Islam ọgbà wọlé. àǹfààní tá a máa rí ìnira táàrí ń bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní ẹ̀ lọ gẹ́gẹ́ bá yẹ pé ìnira táàrí níbi ọtí náà ọ̀pọ̀ ju àǹfààní ẹ̀ lọ nínú mọ̀ ọ̀rọ̀ apẹ̀lẹ̀ kéwù la wà àárín ká ń bẹ tó yẹ kẹ́ ẹ̀ máa kéwù kẹ́ ẹ̀ ṣàkíyèsí nínú àyà yìí Ọlọ́run ní wà ìsìmúhùnmá. akibaru min naf'ihima. akibaru min naf'ihima. wọ́n á pe kíní kan ní mùkọ́bálà nínú bàlágà nǹkan méjì tó kọjú síra báyìí aṣọ Ọlọ́run nìyẹn tó bá ti mú nǹkan kan wá báyìí ntí ọba fi dìde akéjì rẹ̀ kò gbọ́dọ̀ takura wọn Ọlọ́run wá ń sọ̀rọ̀ náfù nítorí ẹ kó gbé àmbẹ̀ òní dọ́ra kí ló yà tó wá pé ìsìmù lọ́wọ́ á lò. ìsìmùmá akibaru min naf'ihima. ẹ tọrí ibi tó ti mọ Ọlọ́run ti lò lọ sí suratun insan àyà 13 tó àpèjúwe irú ẹ̀ tọ́lọ́ ń lò tó fi máa pé bọ́lọ́n ṣe máa ń lo ọ̀rọ̀ rẹ̀ nu. muttaqina fiha ala al-ara'iki la yarawna fiha shamsan wala zamharira. Ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ àlìjánnà ọ̀hánjá bá wà nínú àlìjánnà ni. muttaqina fiha ala al-ara'iki. Ọlọ́run la yarawna fiha shamsan wala zamharira. mùkọ́bálà nù la yarawna samsa wọn ò ní rọrùn bẹ́ẹ̀ nítorí mọ́lọ́run sọ pé wọn ò ní rọrùn nídìí káwá kámọ́ wàlá zamharira ó ti fi hàn pé wọn ò ní rò tútù nù wọn ò ní rọrùn ó ti fi hàn yí pé mùkọ́bálà rẹ pé wọn ò ní rò tútù náà ìgbà tí ó wàá sọ léyìí ó wá ní. wa ithmuhuma akbaru min naf'ihima. yas'alunaka 'anil amri wal maisir. qul fihima ithmun kathirun wa manafi'u lin-nas. wa ismuhuma akbaru min naf'ihima. kí ló dé tọ́lọ̀ ń wá lo ẹ̀ṣẹ̀ sáyè tó yẹ kó lo
dọ́rarú asọ́lọ́hún mọ̀ tọ́lọ́hún sọ. Allah. ìkàtọ́ fa ni yí pé ẹ̀mí dídá ẹ̀mí ò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ Ọlọ́run ọba ló wà. ìkápá ẹ̀mí ò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ Ọlọ́run ọba ló wà. àpọ̀jù ọtí mímu kọ́ wá mú kọ́pọ̀ ntí ó padà já sí ni yí pé ó wéèsì ara rẹ̀. ẹnájì Ọlọ́run tó ṣe fún ọ̀hún ó máa wéèsì ẹnájì Ọlọ́run ìwà wéèsì ẹnájì Ọlọ́run ni ó ti dẹ̀ṣẹ̀. nítorí Al-Qur'ani ti sọ Suratul Baqara yìí pé. wala tulku bi aydikum ila tahaluka. ọba ní ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín para yín tọ́ ọ bá ti fọwọ́ ara rẹ para rẹ bí ìwọ tó láyé sùn ọ tó pokùnso ó jìyà. ìjọba tó bá ti yọ fi ọwọ́ ara rẹ tó fi para rẹ tọwọ́ ní ayé sùn ó jìyà lóde mi Ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀. ikú ọ̀gbọ́dọ̀ jẹ́ sí. tulku bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin. ọba fi ń tọ́ba mọ̀ tó bá para rẹ lọ́dọ̀ Ọlọ́run máa jìyà kò gbọ́dọ̀ jẹ́ pé ikú ní ọ̀jẹ̀ solution problem ẹ̀ níbo lówó jùtú ẹ̀ dé tọ́fẹ́ pé ikú ní ọ̀wá kàn ní solution pé ikú yájẹ̀ sí lọ ikú ọ̀yájẹ̀ sí lọ ẹjọ́ kan náà lẹ̀ sí wọ́n sọ nǹkan mi. ǹjẹ́ ikú ọ̀yájẹ̀ sí lọ ọjọ́ kan náà ní ẹ̀sìn wọ́n sọ nǹkan mi ilé ìjọba kú tán. tọ́ ọ bá sì kú àìmọye dáadáa tó lè ṣe. bàbá wa kú tán bẹ̀rẹ̀ ẹ̀mọye dáadáa tó lè kàn ní gbèsè ayé rẹ̀. ebújọ́ bá ti kú bí tọ́ parí sínú kò sí òpù kankan mọ́ lẹ́yìn ikú tọ́ ọ bá ti kú àìmọye òpù ló sì wà. ṣé bí ayé iná la wà ọ̀kan náà lè wà iná ni tó sunkún gbangba àtàgbà tí òní ti ń fẹ́ ó sì lóun ò tún wá mọ́ òun ní bẹ́ẹ̀ lónìí yìí o kó ti wá wò pé bí a bá a dé lónìí ìgbà tá a ti di ma kó wọn mọ lọ́dọ̀ Ọlọ́run ó sì ti wá yájú ẹ̀ sí yìí lọ ọ̀wù má kú lónìí bọ́ọ̀ bá kú lónìí bá dọ̀la ń tọ́ fẹ́hùn dé tì ọ́ lọ́wọ́. wala tulku bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin. gbọ́dọ̀ wára rẹ lọ síbi kọ́ apara rẹ that means pé àmujùbọ́ bá ti mú ọ wéṣì ẹ̀mí tọ́lọ̀ fún ọ tí èsè tátọ́ fẹ́ bọ́ tí ọba ṣàìsàn kò sí kú àfikún mọ́tò fòjìà sọ́dílé nìyẹn bọ́ sàdédé wá bí kọ́ l'accident àbójú námálé àbí nǹkan kan kọsẹ̀ bá a lọ́nà bẹ́ẹ̀ tí kú Ọlọ́run bá fẹ́ wá yóò tún máa fún ọ ní sáyìn ń bọ̀ o tí wọn náà bá ti gba lẹ́tà àwọn ọlọ́mọdé àgbà lẹ́tà àbànújẹ́ lóò ti mọ̀ pé bí ọba ilé ní ìsìn Ọlọ́run lọ́lẹ̀ mi ló kù. there's means pé ntọ́ bá ti wá mutí wọ́n bí òyìnbó sì da awáragọ̀ kò sí tí pààyàn lára tó òyìnbó ṣe tí ò ní kọ́ sí yóò sọ advantage àti disadvantage yẹ pé kíní yìí o amúwá fún gbádùn àmọ́ pààyàn o iṣẹ́ burúkú tí ó ṣe fún ọ kódà ó tí oògùn bọ́bá gbóògùn kan wá gbogbo aburú bẹ̀ ní ọkọ̀ síbẹ̀ pé iṣẹ́ tí ṣe ní cardiac arrest ó kó ń bẹ́ o eléyìí náà ó kó ń bẹ́ yọ sọ gbẹ fún ẹ bẹ́ẹ̀ lẹni tí mu sìgá bẹ́ẹ̀ lẹni tí mu tí. nífi ń já sí pé níbẹ̀ ni ọ̀rọ̀ ọ̀mọ̀láwá ń treat ìyẹn náà wàá jẹ́ ká lọ síbi yìí pé ọtí mímu àtọtí ṣíṣe sí ẹ̀sìn wá pàmìtì ká kọ́ bí wọ́n ṣe sọtí àbí ọ̀pàmìtì mímu tí lè ta aṣọ yìí o ipe ṣíṣe báwo ni wọ́n ṣe ṣe kò sí ń tọrọ gínú ká mọ bí wọ́n ṣe ṣe ó ní àrọ́tù sár. la li sharri. àlẹsẹ ẹ̀ náà lò bẹ́ẹ̀ ó ní mo bá burú kéde wí kí n lè gbọ́ àṣà burú ni. lakin li tawqin. ìmọ̀ ni kíkọ́ torí tó bá mọ̀mọ́ wà ní skul tí wọ́n fẹ́ kọ gbogbo ẹ̀ ní gbogbo ọmọ ni yóò kọ òun ní ọ̀wọ́ àmọ́ ìtọ́ fẹ́ lò ń bẹ́. kíkọ́ ni ní fi ń jásí pé kọ̀ọ̀sàdédé wá àwọn àfáà sì ṣiṣẹ́ lérí ẹ̀ lọ́jọ́ gbọ́ ọ̀kan náà àwọn àfáà
كان إياس بن معاوية المزني أتى كان رئيس إقليم. ọkọ rẹ̀ ni Iyas ibn Muawiya òun ni wọ́n lọ bá arákùnrin yìí. فقال ما تقول في المسكر. pé kí ni nǹkan tí ma taqulu fi المسكر. kí ni nǹkan tẹ́ rí ibi tí mo yín ń ríra. قال إياس حرام. ọ̀jọ̀gbọ́n yìí ní bí Iyas ibn Muawiya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa pọ́ tí ọ̀dà kí ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń lọ́dọ̀ tiwa haramu nǹkan tá a sì lè wọ̀ ni. قال الديكان وما وجه حرمته. kí lójú ṣíṣe lè wọ ọbẹ̀ gan-an tó fi jẹ́ wọ̀ òun fẹ́ kó fi hàn òun. وهو لا يزيد عن كونه ثمرا وماء. òun wá fẹ́ fi yé Iyasu ibn Muawiya ebe kí ni tẹ̀ ń ṣe lè wọ̀ ń bẹ́ẹ̀ kìí ṣe pé wọ́n mú ọtí yìí gbogbo tẹ̀wé yìí náà ṣe látara èso àtomi náà ni wọ́n ti mú jáde Al-Qur'ani sì ti jó yé wa yí pé gbogbo nǹkan tó ń mú jáde àtara èso àtomi náà ní Suratu Nahl. والذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والعنب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. والشمس والقمر والنجوم مسكرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. والذي أنزل من السماء ماء. أنزل من السماء ماء aṣọ ká láti sánmà ọlọ́ọ̀bá aláṣomi kalẹ̀ fún yín láti sánmà. lakum minhu sharabun wa minhu shajarun fihi tusimun. ọlọ́ọ̀ni ń bẹ́nu àwọn omi yìí tẹ́ ẹ̀ máa mu ń sì ń bẹ́nu àwọn agi tó pẹ́ tó máa fi fún wọn lómi ẹ̀ máa fi ràn wọn lómi bẹ́ẹ̀. yunbitu lakum bihi sar'a wa zaytuna wa nakhila. gbogbo tí ń kàkalẹ̀ yìí. wa nakhila wal anaba. hanaba ọ̀pẹ ni inabi ni ẹ̀yìn ni. wa min kulli thamarati inna fi dhalika la'ayatan liqawmin yatafakkarun. gbogbo àwọn samarati tí ń kàkalẹ̀ yìí gbogbo tí wọ́n mísì tí ń di fúrúùtù náà nù. gbogbo eléyìí náà lòun náà wá sọ pé ṣe gbogbo eléyìí pátápátá náà ṣe bí. wa kullu dhalika mubahun la shay'a fihi. ṣé kí wọ́n ṣe lẹ́tọ̀ fún yín ìtàn dẹ̀ ń wí ìtẹ́yìn kọ̀tẹ́ ní mu yín ń rírà yìí nísìnyí ṣe bí nǹkan tí wọ́n mú jáde látara omi àtẹ̀só ni. faqala Iyasu. Iyasu ìmànìyàn o bọ́wọ̀ ọba ní research kó ti gbá mímọ́ kò lè kọ́ńkà rẹ̀. Iyasu bùnú màáwí àwa dáhùn yìí pé. afarakita min qawlika ya dehqan ambaki aladeka ma taqulu. ó ti parí ọ̀rọ̀ rẹ̀ àbókù. faqala bal faradtu. ó lóun ti parí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ. faqala. tọ́ Iyasu bùnú màáwí àwa sọ báyìí pé. walau akazituka mimma wadarabtuka bi akana yuwaji'uka. ó ní ìwọ náà lọ sọ jẹ́mi ọwọ́ apá fọ́ọ̀mù ẹ̀ fún ọ. ó ní gbogbo tí wọ́n kójọ yìí omi àtìsó àtakò ní ìsìn bó ṣe dóhùn tí mo bá bu omi tó kún ọwọ́ mi yìí mo á dá sí ọ la sómi yẹn lè ṣe ọ ní kankan. qala la. ó ní kò sí tí ó ṣe òun. faqala walau akastuka min turabin fadarabtuka bihi akana yuwaji'uka. ó ní mo tún mú yẹ̀pẹ̀ tó kún ẹ̀kún ọwọ́ mi kan mo da yẹ̀pẹ̀ yẹn lù ọ́ la ó ní sọ láyé aburú kan tí ó ṣe ọ́. qala la. ó ní rárá. faqala walau akastu turaba thumma taratu alayhi tina. tọ́ ó ní mo á mú omi
àti yẹ̀pẹ̀ mo mí sí méjèèjì pọ̀. وصببت فوقها الماء ثم مسجتهما مسجا ثم جعلت الكلية في الشمس حتى يبست. wọ́n nígbà mo mú yẹ̀pẹ̀ àtẹ̀só mo fomi mo fi pò wọ́n papọ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá gbé wọn sóòrùn wọ́n wá gbẹ dáadáa. ثم ضربتك بها كان يواجهك. ó ti wá di ọ̀rọ̀ التي تواجهك. mẹ́tẹ̀ẹ̀ta mo ti mí ṣe pọ̀ ó ti wá di ọ̀rọ̀ ó ti gbẹ ó wá dàbí òkúta mo wá lẹ̀ mọ́ báwo kí ni ó ṣe fún ọ. قال نعم وقد تقتلني وقد تقتلني. Ọlọ́run fẹ́ pa òun nù ó lélẹ́yìí òun yóò pa òun yóò fi ní sí òun yányá ni. فقال إياس بن معاوية. Ìyáàsù bónú Muawiya wá dáhùn yìí pé. هكذا شأن الكمر. ó ní akata sanu alhamri gẹ́gẹ́ bọ́ ti ṣe rínú tá a bá ti mí ṣe ẹ̀pọ̀ tán. فهو حين جمعت أجزاؤه وأمر أرى وأمر حرما. ìgbà bá ti mí ṣe ẹ̀pọ̀ tán tó bá wà lómi tí wọ́n ń wí ọ́ wà léṣo òun èso àtomi lọ́tọ̀ọ̀tọ̀ nù nítorí bá ti mú ọ tó bá ti mí ṣe ẹ̀pọ̀ ó ti kú òbí wọ́n ṣe ń sọ ni. ǹjẹ́ wọn tó bá ti mú àtọ́mí ti àpapọ̀ àti èso àtọ́mí ó ti kú òní tó ń sọ ó ti yàtọ̀. à ń mú ọkà bàbà ṣé bí wọ́n ń ṣògì fún wa tá a mú. ṣebí wọ́n fi ọkà bàbà wọ́n fi ń ṣe òkú pátá mú. omi wọ́n sì fi mí ṣe ẹ̀. bẹ́ẹ̀ ni omi ni wọ́n fi ń mí sí ẹ̀. òun náà sì ní burúkutu. bẹ́ẹ̀ ni òkùtù. tí a bá ti mí ṣe ẹ̀pọ̀ tí wọ́n dé mọ́lẹ̀ tó bá ti ferment tó bá mú a máa pa ni yóò sì ṣe léṣe. so that's mean pé bí wọ́n ṣe wò lẹ́yìn ọkọ̀ kan ni tá a bá sọ fún ọ yí pé ọkọ̀ tó gbé kí ni mẹ́mẹ́ omi àti èso ni wàhálà yẹn àfẹ́ ẹlẹ́sìn yìí ti pọ̀ jù ok jẹ́ ń gbé ọ̀nà tí ó yí ọ ọ̀nà tó fẹ́ yí ọ ní ìsinmi pé kí n mú lẹ́yìn ọkọ̀ báyìí ní ìsinmi máa dà á lọ kí ló ṣe fún ní òsè kankan jẹ́ mísì gbogbo ẹ̀ pọ̀ kó wá gbẹ dáadáa kó lòkúta kó ti fàmẹ́ǹtì dáadáa kí wá lẹ̀ mọ́ ó ní ọ̀pọ̀ àwọn ìhín bẹ́ẹ̀ náà lọ tí náà pọ̀ ń gbà bá ti mísì ẹ̀ pọ̀ tán. الإسلام والإحسان